A kú ìsinmi lónìí o, ẹ̀yin ènìyàn Ọlọ́run. Mo kí yín káàbọ̀ sínú ìwàásù ti ọjọ́ òní. Èmi ni àlùfáà àti ọ̀mọ̀wé Bamidele Olasupo Oyegoke, olùṣọ́ àgùntàn ìjọ Ọlọ́run Mushin Baptist Church, Lagos. Mo ń sọ àsọtẹ́lẹ̀ yìí sínú ayé rẹ̀ pé láti òní lọ, Olúwa yóò tún agbára rẹ̀ ṣe. Ìwọ yóò fi ìyẹ́ gòkè bíi ti idì. Ìwọ yóò sáré kì yóò rẹ̀ ọ́, bẹ́ẹ̀ ni wàá rìn, àárẹ̀ ò sì ní mú ọ. Láti òní lọ, Olúwa yóò wò ọ́ sàn. Olúwa yóò mú ọ lára dá. Olúwa yóò fún ọ ní àlàáfíà. Olúwa yóò fún ọ ní ìlera pípé. Egungun rẹ kò ní yẹ̀. Ògo rẹ yóò tàn. Ìràwọ̀ rẹ yóò tàn. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ ń bẹ láàyè, àwọn olóore rẹ wọn ò ní fún ọrọ̀. Májẹ̀mú rere tí Ọlọ́run bá ayé rẹ dá yóò wá sí ìmúṣẹ ní orúkọ ti Baba, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run tí a ó kà ó wà nínú ìwé orin Sáà, orin 116 láti ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 14. Orin Sáà 116 láti ẹsẹ̀ 12 sí 14. Kí ni èmi ó san fún Olúwa nítorí gbogbo oore rẹ̀ sí mi? Èmi ó mú ago ìgbàlà, èmi ó sì máa ké pe orúkọ Olúwa. Èmi ó san ìlérí ìfẹ́ mi fún Olúwa nítòótọ́ ní ojú gbogbo àwọn ènìyàn rẹ̀. Èyí ni ọ̀rọ̀ Olúwa, kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. Àmín. Jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín lónìí fún oore ọ̀fẹ́ tí ẹ tún fún wa láti kẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ yín. Jésù ọmọ Ọlọ́run, gba ọpẹ́ wa. Olùwàlà, gba ìyìn wa. Ibi gbogbo tá a ti dẹ́ṣẹ̀ sí ọ, Olúwa dáríjì wá. Bí a ti ń lọ nínú ọ̀rọ̀ rẹ, jẹ́ kí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ kó tàn sínú ọkàn àyà wa. Fún wa ní etí gbọ́ àti àyà ìgbàṣe. Gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù, ẹ ó yè, ẹ ó sì di alábùkún fún. Bẹ́ẹ̀ ni yóò rí. Ògo ni fún orúkọ Olúwa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ tí a kíyèsí lónìí ó ní, kí ni èmi ó san fún Olúwa? Kí ni èmi ó san fún Olúwa? Ọlọ́run tí a ń sìn, Ọlọ́run dáradára ni. Ọlọ́run aláàánú àti olóore ni. Ọlọ́run tó ń ran àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ ni. Onísáàmù sọ fún wa nínú ìwé Sáàmù orin 52 ẹsẹ̀ 14 wípé Ọlọ́run yìí, Ọlọ́run wa ni láé àti láéláé, pé òní yóò máa ṣe amọ̀nà wa títí ikú. A tún kọ sílẹ̀ nínú ìwé orin Sáàmù orin 52 ẹsẹ̀ 11 pé Ọlọ́run ní oòrùn àti asà, Ọlọ́run ló ń fúnni ní oore ọ̀fẹ́ àti ògo. Ó ní kò sí ohun rere kan tí ó fà sẹ́yìn lọ́dọ̀ àwọn tí ó rìn déédéé. Ọlọ́run tí a ń sìn yìí, ó jẹ́ Ọlọ́run aláàánú, ó jẹ́ Ọlọ́run olóore, ó jẹ́ Ọlọ́run lótìtọ́, Ọlọ́run tó ń kíyèsí májẹ̀mú ọ̀rọ̀ rẹ̀ tí ó sì ń ṣe ni. Mo fẹ́ sọ fún ọ, ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi lónìí, pé láì dènà pẹ́nu, ọdún yìí, ọdún 2020 yìí jẹ́ ọdún èyí tí ó ní àpẹẹrẹ, èyí tó jẹ́ pé ó ní àwọn àmì tí a fi mọ rántí rẹ̀ títí láé nípa àwọn ìṣẹ̀lẹ̀ àti làásìgbò tó dé bá ayé nínú ọdún 2020. Ní pàtàkì jùlọ, àrùn tí a pè ní COVID-19 àti àwọn wàhálà ìdààmú èyí tí ó rọ̀ mọ́. Nínú rẹ̀ Olúwa gbà wá, nínú rẹ̀ Olúwa pa wá mọ́, nínú rẹ̀ Olúwa dáàbò bò wá. A ò ní ipa àti ìpín nínú àwọn tí wọ́n sùn tí wọ́n ti kú, ṣùgbọ́n Ọlọ́run mú wa wà láàyè. Ògo ni fún orúkọ Olúwa. Àwọn Yorùbá ní ọ̀pọ̀ òjò ló rọ̀ tí ilẹ̀ ti fi mu. Bíbélì sọ fún wa wípé kìkì àwọn tí Ọlọ́run pamọ́ òní ó yọ nínú ewu. A dúpẹ́ nítorí pé Ọlọ́run pa wá mọ́ nínú ewu. Ìwé ẹ̀kọ́ Jeremáyà orí 3 ẹsẹ̀ 22 dé 24 ó ń sọ nípa àánú Ọlọ́run, ó ń sọ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ó ń sọ nípa ojúrere rẹ̀ èyí tí a ò tàn mọ́.
èyí tí a ò ṣiṣẹ́ fún. Ó ń sọ nípa dídára Ọlọ́run, ó ń sọ nípa ìṣeun ìfẹ́ ti Ọlọ́run, ó ń sọ nípa àánú rẹ̀ àti ìfẹ́ rẹ̀ sí gbogbo ènìyàn èyí tí àwa jẹ́ alábàápín nínú rẹ̀. Ọlọ́run jẹ́ aláàánú sí wa, Ọlọ́run fi àánú rẹ̀ hàn fún wa, bẹ́ẹ̀ ni àánú rẹ̀ ò nípẹ̀kun lórí ayé wa. Ìwé Sáàm orin 27 ẹsẹ̀ 13 sí 14 ó sọ fún wa yí pé àwa ti gbàgbọ́ láti rí ire Olúwa ní ilẹ̀ àwọn alààyè. Àwa gbàgbọ́ a sì rí ire Olúwa ní ilẹ̀ alààyè. A rí ojú rere Ọlọ́run ní ilẹ̀ alààyè, a rí ìbùkún Ọlọ́run ní ilẹ̀ alààyè, a rí ìrànlọ́wọ́ Ọlọ́run ní ilẹ̀ alààyè, a rí ìpèsè Ọlọ́run ní ilẹ̀ alààyè, a rí ààbò tó péye lórí ara àti ọkàn wa ní ilẹ̀ alààyè. Ògo ni fún orúkọ Olúwa. Níwọ̀n ìgbà tá a ti rí ojú rere Ọlọ́run, níwọ̀n ìgbà tá a ti rí àánú rẹ̀ gbà, níwọ̀n ìgbà tá a rí ìbùkún rẹ̀ gbà, níwọ̀n ìgbà tí Ọlọ́run ti pa wá mọ́ tó dáàbò bò wá, kí ni a ó fi san oore fún Olúwa? Kí ni èmi ó san fún Olúwa nítorí ìfẹ́ rẹ̀ sí mi? Kí la ó san fún Olúwa nítorí ìfẹ́ rẹ̀ sí mi? Torí pé lọ́dún yìí a ti gba oore ọ̀fẹ́ àti ògo. Lọ́dún yìí a ti rí àánú Ọlọ́run èyí tí ó wà títí láéláé, tí ó jẹ́ ọ̀tun ní òròwúrọ̀. A ti rí àánú Ọlọ́run èyí tí ó jẹ́ ọ̀tun ní òròwúrọ̀ nínú ayé wa. Nítorí náà òní onísáàmù ṣe rán wa létí lónìí tí a sì ń béèrè pé kí ni èmi ó san fún Olúwa nítorí gbogbo oore rẹ̀ sí mi. Onísáàmù sọ wípé èmi ó mú ago ìgbàlà, èmi ó sì ké pe orúkọ Olúwa, èmi ó san ìlérí ìfẹ́ mi fún Olúwa ní tòótọ́ ní ojú gbogbo ènìyàn rẹ̀. A lè san padà fún Olúwa. Ọ̀nà wo la gbà san? Nípa ìdúpẹ́. A ní láti fi ọkàn ìmoore hàn sí Ọlọ́run, a ní láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a ní láti jó níwájú Ọlọ́run, a ní láti yin Ọlọ́run lógo, a ní láti bu ọlá fún orúkọ Olúwa, a ní láti sìn ín tọkàntọkàn, a ní láti sìn ní ẹ̀mí àti ní òtítọ́, a ní láti júbà rẹ̀, a ní láti tẹríba fún, a ní láti rìn nínú ọ̀nà ti Ọlọ́run. Torí pé Ọlọ́run retí àwọn nǹkan kan lọ́dọ̀ wa, òun ló sì dá wa sí títí dòní. Àwọn tí Ọlọ́run retí lọ́dọ̀ wa ní ilé alààyè, ohun àkọ́kọ́ ni pé kí a jẹ́ kí Ọlọ́run ó jẹ́ ìpín wa ní ilé alààyè, kí a gba ìgbàlà Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. A gbọ́dọ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run, ká fi ìgbàgbọ́ wa sínú Ọlọ́run ẹni tí ó gbà wá nínú wàhálà, lásìkò àti ìdààmú tí ó dé bá ayé. Ká má ṣe gbẹ́kẹ̀lé ara wa, ká má ṣe gbẹ́kẹ̀lé ọgbọ́n wa, ká má ṣe gbẹ́kẹ̀lé òye wa, ká má ṣe gbẹ́kẹ̀lé owó wa, ká má ṣe gbẹ́kẹ̀lé agbára wa, ṣùgbọ́n ká ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ẹni tí ó ní agbára láti gbà wá, tí ó ní agbára láti dáàbò bò wá, ẹni tí ó pa wá mọ́ lọ́wọ́ ewu gbogbo. A gbọ́dọ̀ ní ìrètí nínú Ọlọ́run, ká má ṣe fi ìrètí wa sínú ènìyàn, torí pé asán ò ní ìrànlọ́wọ́ ènìyàn. A ní láti fẹ́ràn Ọlọ́run sí i ju bí a ti fẹ́ tẹ́lẹ̀ lọ. A ní láti fẹ́ràn ilé rẹ̀, láti fẹ́ràn ọ̀rọ̀ rẹ̀, láti ka ọ̀rọ̀ rẹ̀ àti láti ṣe ìfẹ́ rẹ̀. Kí a padà sí ọ̀dọ̀ Ọlọ́run pẹ̀lú ọkàn ìrònúpìwàdà òtítọ́. Ìwé ẹkùn Jeremáyà orí 3 ẹsẹ̀ 40. Ká padà sí ọ̀dọ̀ Ọlọ́run pẹ̀lú ọkàn ìrònúpìwàdà òtítọ́. Kí a dúró jẹ́ níwájú Ọlọ́run. Ìwé ẹkùn Jeremáyà orí 3 ẹsẹ̀ 26. Kí a gba ìbáwí Ọlọ́run pẹ̀lú ọkàn tó pé. Ká gba ìbáwí Ọlọ́run pẹ̀lú ọkàn tó pé. Ìwé ẹkùn Jeremáyà orí 3 ẹsẹ̀ 27. Kí a gba àwọn ìlérí Ọlọ́run gbọ́, torí pé ẹni tó ti ṣe ìlérí tí yóò múṣẹ ni. Ó ní èmi ò ní fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi ò ní kọ̀ ọ́ sílẹ̀. Nínú ìwé ẹkùn Jeremáyà orí 3 ẹsẹ̀ 23, ó sọ fún wa níbẹ̀ yìí pé Olúwa kò ní fi ìgbà gbogbo máa bá wa wí. Olúwa kò ní fi ìgbà gbogbo bá wa wí. Nítorí náà, ará olùfẹ́, a ní láti mọ̀ wípé nígbà tí a ti gba oore ọ̀fẹ́ Ọlọ́run, tí a gba àánú rẹ̀, tí a gba ààbò rẹ̀, tí a gba ìrànlọ́wọ́ rẹ̀ nínú làásìgbò yìí, nínú àkókò yìí àti àwọn tí a ti là kọjá, a ní láti túbọ̀ súnmọ́ Ọlọ́run. Nígbà tí a ń ṣe léyìí, Olúwa yóò sì ràn wá lọ́wọ́. Mo ń sọ fún ẹnìkan lónìí, bóyá o ti lè ń la ìṣòro, ìdààmú tàbí wàhálà kan kọjá, mo ń sọ pé òjò ìbùkún yóò sì rọ̀,
Mo ń sọ fún ọ lónìí pé Olúwa yóò ṣe ohun tuntun nínú ayé rẹ. Mo ń sọ fún ọ lónìí pé òjò ìbùkún yóò rọ̀ lé ọ lórí, pé àwọn ọdún wọ̀nnì tí o ti sọnù, Olúwa yóò dá ìkólọ rẹ padà, Olúwa yóò dá àlàáfíà rẹ padà, Olúwa yóò dá ìbùkún rẹ padà, Olúwa yóò dá ọlá rẹ padà. Mo ń sọ fún ọ láti òní lọ, Olúwa yóò bùkún iṣẹ́ ọwọ́ rẹ, Olúwa yóò bùkún ìdáwọ́lé rẹ. Ìwọ ó rí ìwòsàn Ọlọ́run, ó rí ìdáǹdè ti Ọlọ́run. Olúwa yóò mú ẹ̀gàn kúrò nínú ayé rẹ, Olúwa yóò mú ìtìjú kúrò nínú ayé rẹ, Olúwa yóò mú ìdààmú kúrò nínú ayé rẹ. Bóyá ìwọ tilẹ̀ ń retí lọ́dọ̀ Ọlọ́run fún iṣẹ́, kò tí ì pẹ́ jù, Ọlọ́run yóò pèsè iṣẹ́ rere fún ọ. Mo ń sọ fún ẹnìkan, Olúwa yóò jogún ilé tìrẹ náà fún ọ. Ìwọ náà yóò kọ́lé, Olúwa yóò rán ìrànlọ́wọ́ sí ọ láti òkè wá, láti òní lọ. Olúwa yóò fi ọ lọ́kàn balẹ̀, Olúwa yóò fún ọ ní àlàáfíà, Olúwa yóò fún ọkàn rẹ ní ìsinmi. Ohun tó ní láti ṣe ni eléyìí, o ní láti yàgò fún ẹ̀ṣẹ̀, o ní láti yàgò gédégédé fún ẹ̀ṣẹ̀, yàgò fún àìgbọ́ràn, kúrò nínú àìgbọ́ràn. Gbogbo ohun tó fara pẹ́ ibi, gbogbo ohun tó fara mọ́ ibi, gbogbo àfiwé tàbí àfijọ ibi, o ní láti yàgò fún pátápátá. Má ṣe kùn sí Ọlọ́run náà, má ṣe fapájánu sí Ọlọ́run náà, má ṣe hùwà àìtọ́ kankan níwájú Ọlọ́run. Mo fẹ́ rán ọ létí wípé o ní láti san ẹ̀jẹ̀ rẹ fún Ọlọ́run. Nígbà tó ń ṣe eléyìí, àlàáfíà lẹ́kùnrẹ́rẹ́ yóò jẹ́ ìpín rẹ, àánú Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ yóò jẹ́ ìpín rẹ, ayọ̀ Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ yóò jẹ́ ìpín rẹ, ojúrere Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ yóò jẹ́ ìpín rẹ, ìbùkún Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ yóò jẹ́ ìpín rẹ. Láti òní lọ, oore ọ̀fẹ́ tí ó pọ̀ tó tayọ lẹ́kùnrẹ́rẹ́ yóò máa bá ọ gbé ní orúkọ ti Baba, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Tẹ́rí ọkàn rẹ bá, jẹ́ ká gbàdúrà. Ọlọ́run aláàánú jùlọ, mo fi àwọn àyànfẹ́ wọ̀nyí lé ọ lọ́wọ́ lónìí. Olúwa yóò fún yín ní irúgbìn láti fúrúgbìn. Irúgbìn náà yóò dàgbà, irúgbìn náà yóò so èso ayọ̀ fún ọ, yóò jẹ́ inú dídùn fún ọ, yóò jẹ́ àlàáfíà fún ọ. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, ìwọ ò ní ṣe aláìní tó dára. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Count your blessings.